inú tọ́lọ́wọ́ jẹ́ yẹn yà ni bọ́ ọba l'opportunity àti gbọ́tọ̀ gbọ́ kéèyàn mọ̀ wá pé wọ́n ti ní béèyàn bá mọ̀ ọlọ́run ní jẹ́ yà ọlọ́run èso bá téèyàn máa tán o ní kúkúrú ẹni tí ọba mọ̀ jẹ̀níw lè tí ọ mọ̀ ọlọ́run ní jẹ́ yẹn yà ntí ń jẹ́ ẹbọ ní kúkúrú ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa nínú ọ̀rọ̀ ọlọ́run àti tìlànà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò pín sórí ibi táwa ń gbọ́ ẹbọ yéhùn kò pín síbẹ̀ o gbogbo ntọ́ bá jẹ́ tọ̀ọ̀tọ̀ lọ́hùn téèyàn bá ti mú un tó gbé fẹ́ da ọlọ́hun ẹ̀dàpọ̀ ẹ̀rí mọ́sí wí ni ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn téèyàn mú un tó gbé fún ẹ̀dá ọlọ́hun ní ti ń jẹ́ bọ̀ nìyẹn gbogbo ntá bá mọ̀ pé ọlọ́hun ló lélẹ́yìí téèyàn bá ti lè mú tó gbé fún nǹkan míì lẹ́yìn ọlọ́hun ọ̀sẹ̀ bọ̀nù bọ́ ọ bá bẹ lọ́hun kọ́ lọ́hun kọ́ pa náà dẹ́bọ̀ rẹ ìwọ náà parẹ́ o tora ẹbọ ni ẹ dákun jama mùsùlùmí inna Allaha la yastahyi min al-haqq ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run lòun yá fi wa àmọ́ ẹ dákun bá a bá ti mọ̀ ká mọ̀ ní ti ń jẹ́ bọ nìyẹn àwọn táwa ń wò pẹ́lẹ́ bọ ni wọ́n tí wọ́n torí ẹ̀dẹ́lẹ́ bọ náà nù torí pé ká jọ́sìn fọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ló ní àwọn gbé kúrò lọ́dọ̀ ọlọ́run wọ́n lọ gbé fún nǹkan míì òun lọ sọ wọ́n di kíni òun lọ sọ wọ́n dẹlẹ́bọ níjọ́ tí ẹnikẹ́ni bá ti wá tra ẹrú rẹ̀ náà kọ́mọ pé òun náà di ọ̀kan nínú àwọn ẹlẹ́bọ kọ́lọ́nkọ́ sọ wá ń bí ẹbọ o tá a bá wá ń sọ̀rọ̀ ẹbọ ká mú àwọn àpèjúwe wá gẹ́gẹ́ báwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀ wọ́n ní wọ́n ń pe kíní kan ní ṣírkù dáàwà ṣírkù àdáàwà ẹbọ téèyàn ń ṣe látàrí pé ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni àyà tó wí bẹ́ẹ̀ torí bàbá délé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wò ó Suratul Ankabut àyà 65 ẹ̀dá kan ẹja nóòtì ẹ̀ àṣekéyàn máa rawọ́ sí nǹkan kan kọ́ máa pe nǹkan kan lẹ́yìn ọlọ́run àṣẹbọ ni ńbọ lọ́lọ́run ti wí bẹ́ẹ̀ Suratul Ankabut àyà 65 ọlọ́run ọba ní fa idha rakibu fil fulki da'awu Allaha mukhlisina lahu ddin falamma najjahum ila al-barri idha hum yushrikun ọlọ́run ọba ń ròyìn àwọn ẹlẹ́bọ àwọn táwa ń pè lẹ́lẹ́bọ ọlọ́run nírú tí wọ́n ń dánwò ní fa idha rakibu fil fulki bí wọ́n bá wà nù agbami ọkọ̀ ojú omi ni wọ́n máa fi rìnrìn àjò tó bá jìnnà níjọ́ òun láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ ti lè wù kọ́ ya kèfèrí páàlì tó bọ́ bá wà ní agbami tí ìjì omi bá ń gbé ọkọ̀ ojú omi ọlọ́run ní da'awu Allaha mukhlisina lahu ddin wọn ò ní rántí Láta wọn ò ní rántí Uzza gbà náà wọn ò ní rántí òòṣà kankan ọlọ́run nìkan wọ́n máa pè falamma najjahum ila albar amani kẹtẹ tí wọ́n bá ti yọnu ewu yìí fa idahum yushrikun ńgbà wọn ni wọ́n tó wá rántí pé ẹnìkan bẹ́ẹ̀ bì kan tó yẹ káwọn ó pè àbí káwọn jọ́sìn fún. àyà yìí inú àwọn onímọ̀ jìnlẹ̀ Islam ó ní tá a bá wò ó ẹ dákun is very pathetic ọ̀rọ̀ tí ó lè bàyàn nínú jẹ́ lọ́rọ̀ yìí àmọ́ kọ́lọ́run ó ṣàánú wa kó san àwọn tó ṣètò yìí lé ẹ̀san dáadáa pa l'opportunity ká máa dára wa lẹ́kọ̀ọ́ báyìí ẹ dákun ẹ gbọ́n tá àfa yìí wí àfa yìí òun wòye sí àyà yìí òun rí i pé àwọn ẹlẹ́bọ ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó níyà àwọn ó fúyẹ́ ju àwọn tí ń ṣẹbọ lóde òní lọ níbo ló ti rí inú àyà yìí ni ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́mọ́ rí bẹ́ẹ̀ ọlọ́run ní gbò làwọn eléyìí máa ṣẹbọ tí wọ́n bá wà ní kíni tí wọ́n bá wà nù ṣòro nìkan tí wọ́n bá wà nù kíni àti sọ́rí ńgbà wọ́n bá wà nù gbádùn tí ṣòro kankan ò mú wọn idahum yushrikun ńgbà wọn tó máa wá rántí pé ẹ lọ gbé kíní báyìí sí di kíní àmọ́ ńgbà tí nira kan bá mú wọn da'awu Allaha mukhlisina lahu ddin
àwọn táwa ń pè lẹ́lẹ́bọnu o àwọn abujali abulabi ẹlòmíì ò ní la'anahullah bínú ọlọ́nkọ́ máa bá àfa yìí ní ó dàbí ìkpọ́rọ̀ abulabi ó fúyẹ́ díẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ lọ lónìí ó ní nítorí kó ń wo àwọn tí ń bẹ láyé lónìí àti gba sòrò àti gba dẹkùn gbogbo ìgbà làwọn ń ṣẹbọ gbogbo ìgbà wọn ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kọ́dà bọ́lọ̀ ń bá ṣe oore fẹ́ lómi dọ́kítọ́rù èyí tí ó fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run ní ó máa lọ dúpẹ́ fún pé àwọn ni wọ́n ṣe é gbogbo eléyìí ń bẹ nú ẹbọ ṣíṣe ẹ̀tọ́ ọlọ́run kéèyàn gbà kó ṣe kíni kó gbé fún ẹ̀dá tọ́lọ́run ọba dá ní ti ń jẹ́bọ nìyẹn o nípa báyìí àkọ́kọ́ náà tí èèyàn lè fi kó sínú ẹbọ tọ́pọ̀lọpọ̀ lè má mọ̀ òun ni kéèyàn máa ké pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ kí n mú example wa kó fi yé wa dáadáa ṣé rí gbogbo àdúrà tí wọ́n bá fún yín ẹ̀yin ìyá wa ẹ dákun àtàwọn bàbá wa náà àmọ́ pọ̀ lọ́dọ̀ àwọn ìyá wa ẹ má bínú gbogbo àdúrà tẹ́nìkan bá fún yín tó bá ti ní yá nínú tó bá ti ní kíni yá ẹ̀wọ̀n tó tẹ̀lé bí e bá akramakumullah bí e bá ti ṣe kó kọ ọlọ́run lọ tẹ̀lé ẹ má bá wọn ṣerú àdúrà ni o ìtumọ̀ yá òun ni pé mo ké pè ọ́ gbà mí o ọlọ́run ló gbọ́dọ̀ ké pè nìkan kó gbà ọ́ lẹ́yìn wọn ọlọ́run ẹ dákun example nù gbogbo ntàwa náà máa wá wí yá kínní kan torí pé naam ẹ dákun torí tọlọ́hun ó léwu púpọ̀ gbogbo ntí a bá ti ní yá bí mo ti wí ni àbí nínú ẹlòmíràn wà níbì kan bọ́bá wá rí nǹkan kan tó jọ lójú àbí tó bá a lẹ́rù èyí tí ó fi ní yá Allah ẹ̀ mọ̀ ti jáde lẹ́nu wọn yá kínní kan ni wàláyé ẹ̀ bọ́ ni mo tún fọlọ́n búra toraya al-Qur'an al-Karim là ń ké fúnra wa bẹ́ẹ̀ yọ̀ bá mọ̀ bá a ti wí ọlọ́run ló wọ́n yà á fi ẹ̀ amẹ́ni tọ́ba mọ̀ abẹ́ni tí ọ̀fẹ́ mọ̀ ọlọ́run ni yóò jìyà nípa báyìí àkọ́kọ́ nìyẹn nínú àwọn ọ̀nà ẹbọ nínú àwọn ọ̀nà ẹbọ ni ṣírkù níyà ṣírkù àníyà ẹbọ téèyàn máa ṣe nípa àníyàn nípa kíni àníyàn aya al-Qur'an al-Karim tọ́tọ́ kasẹ́lẹ̀ yìí ń bẹ nù suratu Hud aya 15 àti 16 ọlọ́wọ́ bá ní man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar wa habita ma sana'u fiha wa batilun ma kanu ya'malun suratu Hud aya 15 àti 16 ọ̀rọ̀ nípa kéèyàn ọsẹ bọ látàrí kíni àníyàn Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe pé kìràkìtà rẹ̀ lọ́sàn lóru à ń ṣe tọlọ́hun à ń ṣe gbá à ń ṣàwo man kana yuridul hayata dunya tó ìpáyé nìkan nílé kódà bí ọba lòun ṣe tọlọ́hun náà bẹ́ẹ̀ bá wá díẹ̀ ntí ó rí pín bẹ́ẹ̀ ni àníyàn rẹ̀ ò pure fọlọ́hun ẹni Ọlọ́run lẹ́ni ọba ṣe pé gbogbo ntí ń lé pàǹtí ẹ̀ pàtàkì jùlọ ń pàǹtí yẹn lòun fi ń sin lọ́hun tó yẹ pé ní alhayata dunya wa zinataha àti mèremère ọ̀ṣọ́ ayé ní fi ń wá èèyàn ń ṣe wáàsí ni èèyàn ń kọ́mọ ń kéwù ni èèyàn ń kírun ni gbogbo sẹ́tẹ̀ yẹn fún tá a fi ń sun Ọlọ́run pọ́lọ́n là ń ṣe fún Ọlọ́run níjọ́ tó bá ti di pa yé lókù téèyàn fi ń lé ẹgbọ́n tọ́lọ́run wí o Ọlọ́run nínú waffi ilayhim a'malahum fiha gbogbo ntí ń fẹ́ ní ayé náà láti fún yọ gbà sọfẹ́ káwọn èèyàn mọ̀ ọ́n ni wọ́n mọ̀ ara túnmẹ̀ ní wọ́n wá nù hadithi bẹ́ẹ̀ àmọ́ bàbá dilali kìyàmà ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar Ọlọ́run lẹ́ni ọba fi gbogbo ọ̀rọ̀ tiẹ̀ sun ayé àníyàn rẹ̀ gbogbo ntọ́ bá ṣe kọ́dà bẹ́ẹ̀ bá rí tẹ́lómi múra púpọ̀ mọ́sálásí ọ̀fẹ́ fìyín sòṣèlú ni naam
àbí kí wọ́n fi joyè ẹ̀sìn kọ́ máa wá rí wọn tú jẹ bẹ́ẹ̀ yẹn bá ṣe yíwọn tó bá fi lọ bọ́ lọ́hùn ọlọ́run ní kò sẹ́sàn kankan tí ó gbà lọ́dọ̀ wọn ọlọ́run illa an-nar iná ni nípa báyìí dákun àwọn ọ̀nà tí yẹn lè fi kó sínú ẹbọ ká máa wo àníyàn wa wò gbogbo sẹ́tà bá ń ṣe tá a bá ní tọ́lọ́run là á fi ń ṣe láàrin àwa àtọ́lọ́run tẹ́nìkan kan ò ní mọ̀ ẹ̀jẹ̀ ó dá wa lójú pé tọ́lọ́run ní lóòótọ́ bí bẹ́ẹ̀ kọ́ àti mẹ́tọ̀ tọ́lọ́run à ń gbé fún nǹkan míì tó yàtọ̀ fọlọ́run yẹn ṣírkù tọ́à nínú àwọn ọ̀nà ẹbọ tá a rárá ṣàlàyé kúkúkú àṣeyàn lè ṣẹbọ látàrí pé à ń tijú ni àfẹsẹ̀ wọn ni àwọn àgbàlagbà ni àwọn àfáàwa ni ọlọ́run léèyàn lè dẹ́lẹ́bọ o àní tí ń jẹ́bọ ni kéèyàn mẹ́tọ̀ tọ́lọ́run kó gbé fún kínní ẹ̀dá ọlọ́run ńjọ́ tọ́lọ́run bá ní dóńbì yìí tẹ́nìkan bá ní má dóńbẹ̀ ń lónìí ìyá yín lèmi fẹ́ kó o dúró bẹ́ẹ̀ yẹn bá wá tijú àbọ̀bẹ̀rù àbósodo ó fi bí ọlọ́run ní ó dúró lẹ̀ ó dúró ń bi tẹ́dọ̀ ọlọ́run ní ó dúró ọ̀dẹ̀lẹ̀bọ̀ ìtumọ̀ ẹ̀nu ó mẹ́tọ̀ ọlọ́run ó gbé fún kínní ó gbé fẹ́yàn eléyìí àyà tọ́tọ́ ka sí inú al-Qur'an al-Karim kódò níta kínkínní ọlọ́run sọ nù surati Tawba sura Tawba àyà 31 ọlọ́run ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run bá láwọn kan bẹ tó ṣe pé ittakhadhu ahbarahum al-ahbar jamu habrunu àwọn alfa àwọn afẹ́sìn ni wọ́n ń pè ní kíni al-ahbar pàtàkì jùlọ náà àwọn yahudi ọ̀rọ̀ àwọn yahudi lọ́lọ́wọ́n bá ń sọ bíi pé lára ti ń bẹ lára àwọn yahudi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́ wà lára àwọn àlùmọ́ nàbì sallallahu alaihi wasallam òun ni pé wọ́n máa mú àwọn àfẹ́sìn wọn wa ruhbanahum àbáwọn tí ọ̀tí ẹ̀ fa nkankan tó yẹ pé ní wọ́n kàn múra sẹ́sìn ni kò sí mọ́ ọlọ́run ní wọ́n wàá mú àwọn méjèèjì ayé al-Qur'ani là ń ké fúnra wa o kálọ̀ wò suratu Tawba sura ẹlẹ́ẹ̀kẹsánù náà al-Qur'an al-Karim ayé 31 ọlọ́run ní ittakhadhuhum arbaban min dunillah wọ́n sì sọ wọ́n di arbaban olúwa mi min dunillah lẹ́yìn wọn lọ́hùn àṣẹ èèyàn lè tijú èèyàn débẹ̀ ọlọ́mọdé àṣàgbákò ìtàn tí mo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kọ́ bá a fi yé wa ọ̀kan nù àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní Adiyu ibn Hatimin radiyallahu ta'ala anhu ọwọ́ abá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kádìyó tó tẹ̀lé ànábì kiriyó ni Adiyu tẹ́lẹ̀ Adiyu wa bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ kan ọwọ́ abá tá ànábì ń ka àyà yìí anabi wọn tu ń sọ fún wọn pé ọlọ́run ní àwọn yahudi àtàwọn nasọ́ra wọ́n sì sọ àwọn àfáẹ̀sìn wọn àwọn àgbà wọn àwọn ẹlẹ́sìn wọn wọ́n wá sọ wọ́n dọlọ́run wọ́n sọ wọ́n dolúwa míì lẹ́yìn òun ọlọ́run ara wa ta Adiyu bin Hatim torí pọ̀ kan lára wọn lòun náà jẹ́ tẹ́lẹ̀ Adiyu wa ń sọ fún anabi pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ma kunna na'buduhum ìjọsìn fún wọn ẹbí mi pẹ̀lú wọn ni tẹ́lẹ̀ mọ̀mọ́ntì wọn máa ṣe àjọ máa ṣe ni kò ìjọsìn fún wọn rárá bí tí wọ́n ma anabi wa ni ká di yóò jókòó sallallahu alayhi wa sallam ẹ wá wò béèrè tá anabi bí Adiyu ń jọ náà kẹ́ni kọ̀ọ̀kan wa náà bira wa káfí máa ti ń jẹ́ bọ́ kọ́mọ yìí pa àwọn tí ń bọ́gi tí ń bọ́ pẹ̀ tí ń bodò nìkan láàmú pè lẹ́lẹ́bọ anabi ní sallallahu alayhi wa sallam alaysu yuhilluna lakum ma harramahu Allahu fatuti'unahum qala bala alaysu yuharrimuna alaykum ma ahallahu Allahu lakum fatuti'unahu qala bala qala tilka ibadatuhum sallallahu alayhi wa sallam anabi ni wa Adiyu ẹ sìn wọn ẹ feri kalẹ̀ fún wọn àbí ọlọ àwọn feri kalẹ̀ fún wọn kódà àwọn tiri fún wọn kódà àwọn feri sọlẹ̀ fún wọn
anabi ní àmọ́ ǹjẹ́ wọn a máa pa yín láṣẹ pé kẹ́ẹ̀sì nǹkan kan tẹ́ẹ̀sì mọ̀ pọ́lọ́ wọn ò fẹ́ kẹ́ẹ̀sì àdíyù ní kẹrin rẹpẹtẹ ọ̀rọ̀ àdíyù là ń sọ but ká relate ẹ̀ mọ́ environment táwa náà ń gbé lónìí ká wo iye ọ̀nà tí wọ́n ń gbà wí tí ọlọ́run ò wí fún wa táwa náà máa wá hó àbí tá a máa tijú anabi ní sọ̀rọ̀ sallallahu alaihi wasallam anabi ní wà àdíyù àwọn àfáà yìí àwọn olórí yín bí tọ́ ọlọ́wọ́ wà tẹ́lẹ̀ yìí ebi ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ wọ́n ń ṣe léèwọ̀ fún yín àdíyù ní kẹrin wọn a máa ṣe bẹ́ẹ̀ o èyí tọ́lọ́ ń ṣe ní èèwọ̀ ǹjẹ́ wọ́n yé ṣe lẹ́tọ̀ọ́ fún yín bí àbẹ́yìí tó ṣe lẹ́tọ̀ọ́ wọn a máa ṣe léèwọ̀ fún yín bí àdíyù ní bẹ́ẹ̀ ni anabi ní tilka ibadatuhum kò dìgbà tí yẹn bá tó máa sùjádà fún yẹn kó tó sìn anabi ní ti ń jẹ́sìn nù ti ń jẹ́sìn nìyẹn kọ́lọ́ wọn pọ́n láṣẹ pé bí tí mo fi ọ wà ní bó tilẹ̀ wò kéèyàn gánga kó góńgó tó kó pé o kó nbí tọ́lọ̀ ní ọ wà kó pé ẹ dákun ẹ̀ràn mi ń sẹ́ mi àmì ẹ̀rẹ́ léyìí ẹni ọ dá mi tọ́ dẹ́yìn náà ló ní dóyà yín o wàláhì ti ń jẹ́ ìsìlámù nù until téèyàn bá tó lè ṣe bẹ́ẹ̀ ń tan rẹ̀ ni o lódodo ọ̀rọ̀ until téèyàn bá tó lè ṣe bẹ́ẹ̀ ń tanra rẹ̀ ni wàláhì làzim òdodo ọ̀rọ̀ nìyẹn ọlọ́run fẹ́ ká bọ̀wọ̀ fún yàn ó fẹ́ ká tijú ó fẹ́ ká pọ́n yàn lé a máa gbọ́dọ̀ gbẹ́tọ̀ ọ̀tọ̀ lọ́hùn ká gbé fẹ́ dà akọ́dà káwa náà wò àwa tá a dá yàn bẹ́ẹ̀ yẹn bá jọ́ga lé iṣẹ́ kan nísìnyí wọ́n ti wá lébẹ́lì ẹ̀ pé garage wọn park ọkọ̀ sí parking tiẹ̀ ní parking spaces wọn ní wọ́n wá kọ́ síbẹ̀ pé DG àyè DG ni DG ọba àmọ́ wàá gbé mọ́tò wá lóṣù kan kọba travel ọdún kan kí messenger kan wá ní èsè DG nìkan ní ọmọ páàkì sí yìí ebe èèyàn ni ebe èèyàn lèmi náà yọ jẹ yẹn rẹ ń su ọlọ́run pè láàkà ìwà ni báwo ọba lè gbà bẹ́ẹ̀ torí pé ọjẹ́ DG tó náà lè di DG lọ́la àbí kí ló sọ̀rọ̀ fọlọ́run amẹ́nìkan ò lè dọ́lọ́run òun ní ọmọ ẹjọ́ lọ́run lọ títí wàláyé ẹnìkan ò lè dọ́lọ́run bó tilẹ̀ wù kọ́ gàǹgà kó góńgó tó kò lè dọ́lọ́run kí wàá ló dé ẹ dákun òdodo ọ̀rọ̀ ni tí o pé ká má sọ̀hún àfìgbà tẹ̀sìn wa bá tó lídìí wa débẹ̀ ni òun la tó di mùmíní o ibi ọlọ́run bá fẹ́ á wà ká wà ń bẹ́ẹ̀ bó tilẹ̀ wù ká bọ̀wọ̀ fún yàn ká tijú yàn ká ṣe nǹkan tó bọ́bá ní àkó nbí tọ́lọ̀ ní àdúró sí dákun ẹ wá sẹ́mi bẹ̀ ní ẹ̀rẹ́ ìtọ́lọ̀ ńlẹ́mi ó ṣe yìí ìdẹ́mi ó ṣe nu o bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ tó tijú tó gbẹ́tọ̀ ọlọ́run fún èèyàn ọlọ́run ló ṣẹ bọ níjọ́ tó bá ti ń pọ́lọ̀ mọ́sá paná àdẹ́bọ rẹ kí wọn náà máa sàmì ẹ̀ náà ìran kẹrin kó tó di pé táìmù lọ yẹn ṣírkù almahabba ṣírkù almahabba àṣeyàn lè ṣẹbọ ń bi ìfẹ́ àfẹ́jù àṣeyàn lè ṣẹbọ kọ́sàgbákò kọ́sẹ̀bọ sọlọ́run látàrí pé kí ni ìfẹ́ àfẹ́jù aya alukur'ani ló wí bẹ́ẹ̀ eléyìí ń bẹ nu suratul baqara aya 165 suratul baqara sura kejì nu alukur'ani karim aya 165 ọlọ́run ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah aya 165 kéèyàn lọ wò nínú suratul baqara ọlọ́run ní wa minan nasi ọlọ́run ní yọ wà nú ẹ̀yìn èèyàn man yattakhidhu min dunillahi andada àwọn tí wọ́n máa mú ẹgbẹ́ fọ́lọ́run tí wọ́n máa mú ráìvásì fọ́lọ́run wọ́n máa fa àwọn kankan ṣe déédéé ọlọ́run àndádùn níjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ àwọn kan dẹgbẹ́ ọlọ́run àwọn ọmọ wa wò pé ta lórí rẹ̀ dàrú jẹ́ ọmọ fẹ́ nìkan sẹ́gbẹ́ ọlọ́run ó ṣàlàyé ẹ̀ káwo bá a ti ń kó sí bá a ti kó sínú ẹ̀ ọlọ́run ní ìsọ̀yẹn dẹ́gbẹ́ ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ dígbẹ́ wa lọ kọ́ mọ́sálásí kan pé tọ́ mọ́sálásí tọ́lọ́run ní mọ́sálásí ti lámọ́ yín ní kò dìgbà tó bá tó débẹ̀ wọn. àmọ́njọ́ tó bá ti di pé yuhibbunahum
ka hubbillah Ọlọ́run níjọ́ tẹ́ ẹ bá ti ń fẹ́ràn kankan tẹ́ ẹ bá ti ń fẹ́ràn èèyàn kan ka hubbillah tó ṣe déédéé fẹ́ tẹ́ ẹ ní sọ́lọ́run ẹsẹ kini ẹsẹ bọ yuhibbunahum ka hubbillah Ọlọ́run lẹni ó bá fẹ́ jẹ́ mùmínì walladhina amanu ashaddu hubban lillah ntí ń jẹ́ ìmánì nù ìmánì ni ọkọ yẹn pé bí mo ti lè wọ́ fẹ́ràn yẹn tó mo gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run ju èèyàn lọ ẹ dákun eléyìí náà ní òdodo ọ̀rọ̀ tó yẹ ká fiyèsí láwùjọ wa ní ọ̀dà ká fẹ́ràn yẹn ọ̀dà ká fẹ́ kìí ṣe yẹn nìkan a lè fẹ́ràn nǹkan míì náà tí yẹ ṣe yẹn àmọ́njọ́ tá a bá ti rí i pé fẹ́ nǹkan yìí àbí fẹ́ nìyí ó forí sọ ìfẹ́ tọlọ́hun èwo la mú mbẹ́ ntọ́lọ́hun wínú bẹ́ẹ̀ yẹn bá ti mú fẹ́ tọlọ́hun ọmọ ibi tọlọ́hun torú ẹni bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ yẹn bá sì wá ní a dákun Ọlọ́hun ó ṣe sùúrù Yorùbá tún nù Yorùbá ní Ọlọ́hun ó ṣe sùúrù Ọlọ́hun ó ṣe sùúrù nífa inna lillahi wa inna ilayhi raji'un bí Yorùbá bá fẹ́ ṣàbòsí irú àbòsí làwọn kan ṣe láyà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam doctor aya yẹn bẹ́ẹ̀ ní al-Qur'an al-Karim ká fi rárá wa létí ká mọ̀nà bọ́ mi yẹn ṣe ń bora wọn sí aya tá a máa ń kà pé ní wa qalu hadha lillahi wa hadha li shuraka'ina tí tó fi débi tọ́lọ̀ fi ní wa ma kana lillahi fa huwa yasilu ila shuraka'ihim suratul an'am wa ma kana lillahi fa huwa yasilu ila shuraka'ihim sa'a ma yahkumun ẹ ṣe wọn afa Abdul Hayy Ọlọ́run ní àwọn kan káfí mẹrù àbòsí tá à ń ṣe fúnra wa níjọ́hun àwọn kèfèrí mo ní ẹlòmíì oore tọ́lọ̀ ń ṣe fún yóò sì máa lọ fi dúpẹ́ fún nǹkan mi bí wọ́n bá dáko tí wọ́n ó mú ẹyọ àgbàdo kan ó fi bọlẹ̀ òpònú sì ní ọ̀sọ́lọ́hún àgbàdo yìí sì wà nù lẹ̀ ó sì wá ewé wá jáde ńbẹ ewé kóhun fi bọlẹ̀ o ewé yìí tún wá yọ mọ́ ìwọ̀n ń kó àpò èrè nínú èrè báyà pẹ́rẹ́gì kan tó ń dà sílẹ̀ lẹ̀ Ọlọ́run níbi wọn bá wá rí gbogbo eléyìí tán irú táwọn kèfèrí jọ̀hún máa ṣe wọ́n wàá da méjì lẹ́yìn tí wọ́n bá jẹ tí wọ́n fẹ́ jẹ tán wọ́n ní hadha lillahi tọ́lọ́n ni wa hadha li shuraka'ina àwọn òòṣà náà ní wọ́n nípa tí wọ́n kó nù kíní yìí o irú èyí tí wọ́n náà máa pé ẹ lọ yọ fún ẹran jíta àwọn àgbàlagbà o èyí mú ẹ̀tọ́ Ọlọ́run ẹ̀tọ́ àgbàlagbà ọ̀tọ̀ ẹ̀tọ́ Ọlọ́run ọ̀tọ̀ nípa báyìí wọ́n wàá pín ẹ wàá máa wo bí àbòsí tí mo lọ́mọ èèyàn máa ṣe tí wọ́n bá wá kó àwọn kìíní ìkalẹ̀ ṣe mọ̀ kí bátẹ́gùn bá gbé nǹkan hóró ó lè yí lura wọn àbí bígbà téèyàn tó ọsàn kalẹ̀ síbì kan onítọ̀lọ́run ní lẹ́nu tiẹ̀ tó sàní bọ́wọ́ wá di pé atẹ́gùn wá gbé ọsàn tọ́lọ́run tó yí lọ bí ti òòṣà wọ́n wá sáré síbẹ̀ wọ́n lọ mú wọ́n wá lọ mú sorry opposite ni èyí tí wọ́n pè ní ti òòṣà ńjọ́ tátẹ́gùn bá fẹ́ nǹkankan bẹ́ẹ̀ tọ́wá yí sí ti bí tọ́lọ́run wọ́n bá sáré lọ mú gba nǹkan òòṣà ni wọ́n bá wa hadha li shuraka'ina wọ́n ní òòṣà ló lélẹ́yìí ńjọ́ tó bá wá di pé opposite wá ṣẹlẹ̀ tátẹ́gùn gbé èyí tí wọ́n pè ń tọ́lọ́run wa ma kana lillahi fa huwa yasilu ila shuraka'ihim ńgbà ọba wá di pátẹ́gùn gbé èyí táwọn pè ń tọ́lọ́run tó fẹ́ lu ẹgbẹ́ kí ni ọmọ èèyàn wá wí ńjọ́ òun lọ́mọ èèyàn wá rántí pé àgàníyù lọ́lọ́run ọlọ́ọ̀gàníyù ni ọba tó rọrọ̀ ńjọ́ òun lọ́mọ èèyàn wá rántí pé irú Yorùbá bá fẹ́ ṣàbòsí ní ọwọ́ àrántí kó ń sùúrù lọ́lọ́run ọlọ́run òróró ẹ̀tàn jẹ́ tàǹtàrà wà láyé ọlọ́run lóhun rorò ọlọ́run lóhun ní kíni shadidul intiqam shadidul azab shadidul iqab dhuntiqam ọlọ́run níbo wọn bá gbàyàn mọ́ òun rorò àmọ́ o síbẹ̀síbẹ̀ náà bóun bá fẹ́ kéèyàn kò sẹ́ni ó lè kéèyàn tóun ọlọ́run nù àmọ́ ká máa wá tanra gbọ́lọ́hùn òróró ọlọ́run ó ṣe sùúrù nífa yóò bá ní máa tanra wọn bẹ́ẹ̀ o ẹ sì má jáwọ́ ọgbẹ́ tán
àfi kéèyàn béèyàn bá ṣe ń tọ́lọ́run fi rorò wàláhì ọlọ́run rorò. jazakumullahu khairan aya la fa aya tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ lọ́nà méjèèjì làwọn afa ń ké fún wa ni. ọlọ́run ní ẹ wí fún wọn pé èmi ni mo inú ká forí jiyàn bá a bá forí jiyàn tá ká tó kẹ́ èmi ọlọ́run lòun jẹ́ bẹ́ẹ̀ àmọ́ béèyàn bá fojú di òun ọlọ́run ọlọ́run ni yọ gbà pé ìyà ń bẹ yọ gbà pé òun rorò àyà kan náà lọ́lọ́run ti wí méjèèjì ọlọ́run ọ̀sán yín lẹ́sìn dáadáa fa. nípa báyìí n ta sọ débẹ̀ yẹn ni pé ká má ma bora wa sí ká má ma tàn yẹn ká má tara wa lè tán lọ́hùn ìfẹ́ ọlọ́run gbọ́dọ̀ borí ìfẹ́ ohun gbogbo lọ́kàn wa kí gbogbo wa náà máa ṣèdánwò fúnra wa nítawọn ẹni ọlọ́run tí wọ́n fi yàtọ̀ fún wa nìyẹn àwọn máa tẹ̀sí ara wọn pé ǹjẹ́ kíní yìí ǹjẹ́ fẹ́ ọlọ́run ló borí mi tí ń ṣe yìí àbí fẹ́ nǹkan míì ti borí rẹ̀ wọ́n máa wọ́n ra wọn wò ọlọ́run ò sì pé oúnjẹ tó jẹ pé mo fẹ́ràn ọlọ́run má jẹun má máa gbé fọlọ́run ọlọ́run ò jẹun ọlọ́run ò fẹ́yàwó ọlọ́run ò bímọ tábà pé ọlọ́run ní àwọn ntọ́ bá dáa ju ẹ̀yẹn má jẹ́ ọlọ́run ní ẹgbẹ́ fún ntá fi mọ̀ pọ̀ fẹ́ràn ọlọ́run ni mo sọ yẹn ńjọ́ tí fi ọlọ́run bá forí sọ ìfẹ́ ọmọ èèyàn èwo lọ tẹ̀lé ńjọ́ yẹn la mọ̀ bọ́yá inú àwọn tí ń fẹ́ràn ọlọ́run ju ẹ̀dá lọ ní àbí mi. lára àwọn ọ̀nà lára insha allah ta'ala àwọn elétò yọ lọ́wọ́ san wọ́n lẹ́sàn dáadáa wọ́n ti já mọ̀ pé oṣooṣù ní lẹ́kṣọ̀ yọ máa wáyé àwọn àlùfáà pọ̀ nílẹ̀ pẹ̀lú ògo ọlọ́run lóṣù tí ń bọ̀ ẹlòmíín náà tún wá bá wa sọ wọ́n ní lọ́rọ̀ tàwíìdù yìí náà ká sọ kó yéra wa kí yorùbá náà kó ń bi tá a wà yorùbá lẹ púpọ̀ nípa ọ̀rọ̀ tàwíìdù kọ́lọ́nkọ́ ṣàánú wa. nínú àwọn ọ̀nà tí a mẹ́nubà láwọn ọ̀nà tí ìpínlẹ̀ àwọ̀ kan máa wá pé àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́n paná adẹ́bọrẹ́ tóun náà sì ń ṣẹbọ òun ni ibadatul qubur ibadatu al-qubur kéèyàn máa sin sàárè àbí máa ké pe òkú nínú tọ́lọ̀ lóun ọ̀fẹ́ ni ẹ dákun ẹni tá a jọ ń jẹ tá a jọ ń mu kọ́dà ẹni tẹ́lòmíì fẹ́ lè gbá létí ń gbọ́ wà láyé bọ́bá ìsì wa kú tẹ́ yóò bọ́ wa sọ di nǹkan mi gbogbo ẹni tí ń bá ń pé practically ká máa sọ kó fi yé wa ń gbé pé Yorùbá là ń sọ gbogbo ẹni tí nǹkan bá dé tí ń pé àwọn àgbàlagbà náà wọn kú sùn lọ́rùn àbí òkú abiyamẹ sùn gbogbo ẹni tí ń bá ń wúru eléyìí inú ẹbọ ni torí ń bọ́ sínú ntọ́lọ́n lóhùn ọ̀fẹ́ ọlọ́ni ẹ má wá nǹkan kan lọ́ọ̀dọ̀ ẹnìkan ẹ má ké pé ẹ má ké ẹgbà mí bá a ti wílẹ̀ kan nìyá ọlọ́run lóhùn ọ̀gbà lára ọ̀nà téèyàn lè máa fi ṣẹbọ nìyẹn ká máa lọ bí sàárè èyí tó tiẹ̀ burú jù ni pé ká máa pe ẹni tí ń bẹ nù sàárè òkú èyí tí ó tún burú tẹ̀lé òun ni kọ́dà kéèyàn fẹ́ sin lọ́hùn kọ́ wá láfi báwọn bá dé kábàárì ẹnìkan làdúró tó gbà ọlọ́run lóhùn ọ̀fẹ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tá anabi fura kpọ́lọ́jọ́ ń súnmọ́ anabi kéésà wọn sọ abẹ́ ọwọ́nu wọn anabi ń bẹ lórí àárẹ̀ ọlọ́jọ́ anabi ní la taj'alu qabri 'ida wala taj'alu buyutakum qubura anabi lọ dọwọ yín o ẹnìkan ma sọ sàárè ń dọdún o nǹkan wa dé ta ìdí ẹ̀sùn sàárè anabi ló wí o sallallahu alayhi wa sallam ẹ̀dá kun gbàtà anabi bá ní ká má ma kpórí sàárè tó ń ga kí wàá ní sàárè ẹ̀ ń tí o tó anabi ọlọ́run inú tí o dáa tó sì yẹ ká pàtì nínú ẹ̀sìn òun ní ká fẹ́ sàdúà ká pàgbà dé kábàárì kan kọ́ bá a mú lára yìí tó tún jọ eléyìí inna Allaha la yastahyi min al-haq adúpẹ́ fọlọ́hún kọ́lọ́hún ò ní kọ́ pọ̀ láwùjọ ẹnu bíi tí mi màmá ńlẹ̀ Yorùbá àmọ́ ń ti ń dé díẹ̀
òun ní kí ẹnìkan ó sípò padà ní tìtorí pé òun ló kọ́ mọ́sálásí ni àbóhun ló nílẹ̀ mọ́sálásí ni àbóhun ní ìmáàmù mọ́sálásí ni káwá pé ẹ wálẹ̀ fún un mọ́sálásí náà ní ẹ̀sìn sí èèwọ̀ ní nínú ṣẹ̀ríà Islam. Ànábì ní min shiraril khalq, Ànábì nínú àwọn tó burú jù lẹ́dàá ní máa dánrú ẹ̀ wò tí òkú tá a wàá sọ sàárè di mọ́sálásí ìtumọ̀ ẹ̀ ní pé ká máa sin òkú kódà mọ́sálásí tó bá ní fẹ́ǹsì káwá lọ wájú bí àwọn èèyàn ń kọjú sí káwá sin pé ẹ ebógiri mọ́sálásí ti di kódà nínú ẹ̀sìn tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbé wá. ẹ dákun òun làwọn onímọ̀ ni wọ́n fi ní fatiwa àwọn alfa al-Imam Ibn al-Qayyim wa ghayruhu wọ́n ní mọ́sálásí tá a bá wọ̀ tá a bá bá sàárè ń bẹ́ẹ̀ ẹ dákun ẹ wo táwọn onímọ̀ sọ nǹkan méjì náà ni ó ṣẹlẹ̀ o wọ́n ní ká wádìí ayyuhuma asbaq èwo ló ṣáájú nù sàárè àti mọ́sálásí ẹlòmíràn máa wò pé so burú tó báwọn ni ó tó bẹ́ẹ̀ o nínú kìlọ̀ tá Nábì kíkalẹ̀ sallallahu alaihi wasallam àwọn àlùfáà ní bọ́ bá ṣe pé sàárè ti wà ńlẹ̀ tó ṣe páwọn èèyàn lọ́wọ́ kọ́ mọ́sálásí lé yuhdamul masjid kí wọ́n wó mọ́sálásí náà ó lè débẹ̀ nínú ṣẹ̀ríà Islam. Sàárè tá a wá ṣe foundation mọ́sálásí epo sàárè ti wà ńbẹ̀ àwa kọ́ mọ́sálásí sí sàárè wọ́n ní ká wó mọ́sálásí náà ni kí wọ́n lọ kọ́ síbòmíì. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ju'ilat liyal ardu masjidan wal ardu kulluha masjidun illa al-maqbarata wal hammam. Ànábì ní gbogbo bí tí wọn bá bá yín ni ẹ ti kírun àfọ̀nà méjì lòun ọ̀yọ̀ǹda fún yín kẹ́ kírun bẹ́ẹ̀ kí lọ́nà àkọ́kọ́ al-maqbara sàárè Ànábì ló bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ẹ dákun gbogbo bí tá a dánwò yìí bá wà ẹja lọ wá nǹkan ṣe sí o. ẹ̀ẹ̀kejì wọ́n ní tó bá yẹ pé ní mọ́sálásí ti wà nílẹ̀ mo rò pé ìtọ́ kọ́mọ̀ nù táwọn kan wá ní ẹnìkan ló fowó lẹ̀ ní àbíbá kan ló jẹ́ ni tí wọ́n sin sí ìdájọ́ àwọn àlùfáà pẹ̀lú ẹ̀rí nínú alukur'an àti sunna òun ni pé ní kí wọ́n wú òkú náà kí wọ́n lọ sin síbi tí gbogbo mùsùlùmí ń sùn. ó lè débẹ̀ bí ó bá lè débẹ̀ àwọn àfọ̀ ní pé wọ́n wú òkú mùsùlùmí lápọ̀nlé púpọ̀ àmì yìí tó wọn wà á lọ tán tí ọmọ jẹjọ tiẹ̀ tí ó tún máa bàrún gbogbo àwa tá a kù láyé jẹ́ wọn ni wọn wú sáré náà o kí wọn lọ sin sí bí ààyè tí wọn sìnkú mùsùlùmí sí eléyìí náà ń bẹ nínú tá a fẹ́ kí ká kíyèsí nínú ohun tí ó tún wọnú tọ́lọ̀ ń pè lẹ́bọ táwa lè má máa mà ìgbà àwọn ọlọ́nkpaná adébọ̀rẹ́ azabhu li ghayrillah azabhu li ghayrillah kéèyàn ó mú ọ̀bẹ àbí nǹkan kí nǹkan tí wọ́n bá fi pa nǹkan àwọn tí yẹn bá fọ̀ bẹ́ẹ̀ pa tiwọn ká dá nǹkan kan dùbúlẹ̀ ká dúnbú ẹ̀ ọlọ́run lòun nìkan lẹ gbọ́dọ̀ ṣe fún wọn ò gbọ́dọ̀ sọ fún yàn pé àwọn àlìjànnú náà gbẹ̀jẹ̀ o kéèyàn wá pé ẹ lọ pẹran fálìjànnú bẹ́ẹ̀ yẹn bá dán wọ́ ṣẹbọ ẹgbọ́n tá Ànábì wí sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu sahih alimami Nasa'i ló gbà wá Ànábì ní la'ana Allahu man la'ana walidahu aw walidayhi wa la'ana Allahu man dhabaha li ghayri Allah wa la'ana Allahu man awa muhditha wa la'ana Allahu man ghayyara manar al-ard. Ànábì láwọn ìran mẹ́rin kan ìbínú Ọlọ́run kó máa bá wọn làánà Ọlọ́run bẹ́ẹ̀ yàn tiẹ̀ kéwú yọ máa làánà Allah Ànábì ní kí làánà Ọlọ́run ìbínú Ọlọ́run kó máa bá wọn ìran mẹ́rin kí ni ìran àkọ́kọ́ man la'ana walidayhi kátùmọ̀ àdìsí ní ọ̀kan náà la fẹ́ lóun bí àmọ́ kátùmọ̀ gbogbo ẹ̀ torí gbogbo àrùn yìí ní bẹ láwùjọ wa. Ànábì ní la'ana Allahu man la'ana walidayhi gbogbo ọmọ tí ń bá ń gbé ya àbí bàbá rẹ̀ ṣépè Ànábì ní ìbínú Ọlọ́run kó máa bá làánà Ọlọ́run kó máa bá. àwọn sọ̀hábé ayé ò tí dàrú tó bó ti dàrú lónìí yìí
àwọn comprehend ẹ̀kọ́ wọ́ làákà ìwọ̀n pé èèyàn ó ṣe wá fojú lẹ̀jọ́ ọmọ ṣe pèlè nígbà tó rí rẹ̀ ọ̀dàrú àmọ́ àwa ti rí láyé lónìí tí ń ṣẹlẹ̀ nísìnyí. ẹ wá wo níta anabi wí fún wọn jọ náà sallallahu alaihi wasallam anabi ní gbogbo ẹni tí ń bá ń búyà ẹnìkan àbí ń bú bàbá ẹnìkan títọ̀ ọ̀hún náà wà ní àá yóò jù yá lọ ọ̀dà báyìí kó rí bẹ́ẹ̀ fún yàtì ẹ̀ náà ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó fún rẹ̀ búyà rẹ̀ ni wọ́n kọ̀ fún gbogbo ẹni tẹnu rẹ̀ mú bérebére kásá máa búyàn anabi ní ẹni bá ń búyà ẹnìkan àbí ń bú bàbá ẹnìkan tẹ́ni náà fi wá tanu para tó búyà tiẹ̀ náà bó bú bàbá rẹ̀ wọn ò ní pẹ́ ni òun ló bu mọ́ òun ló búyà àti bàbá rẹ̀ ni wa man la'ana walidayhi la'anahu Allah anabilẹ ni ọba sì búyà àti bàbá rẹ̀ bínú Ọlọ́run kó máa bá ẹ̀kejì bí táwa ń lọ́nu wa la'ana Allahu man dhabaha li ghayri Allah anabi ní bínú Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó bá dúnbù nǹkankan fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run kódà bí yẹn bá pa díẹ̀ kódà ń bẹ nu asaru kan bí yẹn bá pa eṣinṣin lásán ipe ló kọ nǹkan báyìí yàtọ̀ fọlọ́run wo eṣinṣin yìí òun pọ̀ la'ana Allahu man dhabaha li ghayri Allah ẹ̀kẹta wa la'ana Allahu man awa muhditha anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá gba oníbàjẹ́ láyé ẹnìkan ń ṣe bàjẹ́ ń dáràn ìwọ wa daṣọ bò ó pé ẹni wọ́n bá bí dáa kọ́ wa mú abẹ́ni wọ́n bá bí dáa kọ́ sọ̀rọ̀ sí i abẹ́ni wọ́n bá bí dáa kó fún lésì anabi ní la'anahullah ìbínú Ọlọ́run kó máa bá ẹni wọ́n bá ṣe bẹ́ẹ̀ man awa muhditha ẹni wọ́n bá daṣọ bò ní bàjẹ́ wa la'ana Allahu man gayyara manara al-ard eléyìí tá a fẹ́ sọ yọlọ masa sànù wa mo ní gbogbo ẹ̀ ní bẹ láwùjọ wa yìí anabi ní bínú Ọlọ́run kó máa bẹ ni tí ń yí àlà ilẹ̀ padà ẹni tí ń ṣe kíni àlà ilẹ̀ padà gbogbo wọ tí ó torí pé ní ẹjọ́ ra lẹ̀ kèrówó wọ́n wá gbá búlọ́ọ̀kù lẹ́nu wọ́n kọ́ gbá lẹ́nu síbi kan díẹ̀ ṣé kò tí ì dé ọyẹ tó ẹmú ìjì kan sí ìbínú Ọlọ́run lọ wá anabi ní la'ana Allahu man gayyara manara al-ard gbogbo ẹni ó bá yí àlà lẹ̀ padà tó ṣàbòsí anabi ní bínú Ọlọ́run kó máa bá ní kúkúrú bí tá a ti yà lọ bí òun lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam pé gbogbo ntí jẹ́ pé yẹn ń dúnbù nǹkan ó kéré ni ó tóbi ni àì ìjọsìn ní nínú Islam òun là á fi máa paléyà ní ó fi hàn wá pé ká dúnbù nǹkan ẹ̀sìn ní nínú ẹ̀sìn Islam ntọ́ bá sì ti jẹ́sìn a gbọ́dọ̀ fi fún nǹkan kan àfọlọ́hún dákun bí wọ́n bá ní o dúnbù nǹkan kan fún nǹkan kan ipò wò ní dúnbù nǹkan kan àfi fọlọ́hún o ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ̀ o kọ́lọ̀ nǹkan sọ wá ń bẹ̀. nínú ohun tí ó tún wà nù ẹbọ ṣíṣe al-isti'adhatu wal-isti'anatu bi ghayrillah kéèyàn máa wá ṣọ́ra àbí máa wá ràn lọ́wọ́ nǹkan kan lẹ́yìn Ọlọ́run àlàyé tí ń bẹ ń bí eléyìí ni pé ìtumọ̀ ẹ̀ ni pé ń ta àmọ̀pọ́lọ̀ nìkan ní máa ṣe é yàtọ̀ fún pé ẹ bá mú nǹkan yìí nǹkan kan bọ́lẹ̀ àbí ń tọ́ ọmọ ẹ bá ń wáṣẹ́ lápèjú ẹ̀ ń jẹ́ ń wáṣẹ́ èyí wọn ò sí nínú ẹbọ o àmọ́ ń ta àmọ̀ pé Ọlọ́run ọba ní máa ṣe léyìí lápèjúwe ẹni wọ́n bá sọ fún ẹ dákun ẹ̀yin ìyá wa Ọlọ́run ọ̀sàmọ̀nà yín kéèyàn ó bímọ kó sì má bí obi púpọ̀ kọ̀pọ̀ ọbẹ̀ ọkùnrin ọbẹ̀ obìnrin Ọlọ́run lòun ṣe gbogbo ẹ̀ o Ọlọ́run sọ ọbẹ̀ nù al-Qur'an al-Karim Ọlọ́run ní yahabu liman yasha'u inatha ẹni ọba wù ú òun abùn lóbìn wa yahabu liman yasha'u adh-dhukur ẹni ọba wù ú òun abùn lọ́kùnrin kódò obìnrin Ọlọ́run kọ́ dákọ̀ ń bẹ̀ ni ẹlòmíjọ́ máa gbẹnu gbẹ́ngbẹ́kúgbẹ́ pé ìsìláàmù yín obìnrin jẹ́ talọ ẹ̀sìn wo lọ́pọ̀ ìsìláàmù léláyé tójú àtọ́pọ̀ obìnrin léláyé tójú ìsìláàmù lọ kò sí. nkọ́dà ńgbà tọ́lọ́wọ́ ẹwí yìí náà fún wọn ńgbà tọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ obìnrin lọ́lọ́run fi bẹ̀rẹ̀ Ọlọ́run afọkùnrin ṣe ọ̀dà afọkùnrin lẹ́lẹ́kejì àmẹ́yìn wọn wá pé ntọ́lọ́ ní kọkùnrin ọmọ ṣe kóbìnrin ọwọ́ àwọ̀ ṣòkòtò pòun lòun ó ṣe ibi ọ̀rọ̀ wà nù
gbogbo nǹkan lọ lálàánú ṣẹ̀ríà islam kásì má dà pọ̀. aw yuzawwijuhum dhukranan wa inatha ọlọ́run ọba ní ẹni ọba sì wù ú òun á fún lọ́kùnrin òun á fún lóbìnrin wa yaj'alu man yasha'u aqima ọlọ́run lẹ́ni ọba wù wọn òun ọlọ́run òun á ṣe ní kíni òun á ṣe lágàn wàláyé ike tó bá ṣẹlẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sórí ibu ń bẹ o kò sí bínú ọlọ́run ń bẹ o ọlọ́run dára ni kọ́dọ̀ ọlọ́run sì fẹ́ aṣọ wa pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa òun ló jẹ́ kó e pé ní kọ́mọ́bà wa di kàyéfì pé tiẹ̀ ti jẹ́ ọlọ́run wa mú example mẹ́rẹ̀ẹ̀rin yìí wá látara àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run tó bóbìnrin tí ò bọ́kùnrin tí kú láyé ń bẹ lára wọn ni ànábì Lúùtù aleyhi salatu wa salam Lúùtù ò bọ́kùnrin rí láyé obìnrin gbogbo ọmọ tó bí ànábì ọlọ́run ni àwọn ànábì ọlọ́run tí ò bóbìnrin ó wù òun náà kò bí ànábì Yakub ẹ ṣeun ànábì Ibrahim aleyhi salam kò bóbìnrin ọkùnrin lọ́lọ́run bùn oríṣiríṣi ń bẹ nù wọn bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ó bí ọkùnrin ó bí obìnrin wa yaj'alu man yasha'u ànábì ọlọ́run àgàn òun là ànábì Isa aleyhi salam òun là ànábì Yahya aleyhi salatu wa salam ànábì ọlọ́run ni wọn ẹ̀dàkùn bíi tá à ń sọ̀rọ̀ lọ ni pé ẹni wọn bá wa pè pé omi kan àbókè kan ni ọ wá gùn wàláyé wọn ń wí fún wa tá a sì ń gbọ́ ẹ má jẹ́ asáré kọjá ọlọ́run o ẹ má jẹ́ kí a ṣẹ bọ látàrí pé ọlọ́run ìkẹ́ lọ́mọ abẹ́lómi ọkùnrin ní ń wá kéèrì obìnrin ní ń wá kéèrì ọlọ́run lòun ń ṣe o nípa báyìí kéèyàn wá tí ọlọ́run ló lè ṣe é kọ́ wá lọ́ọ̀dọ̀ ẹ̀dá èèyàn nínú rẹ̀ bọ́ ni o àtẹ̀bọ̀ ńlá àtẹ̀bọ̀ kékeré Olúwa kó má ṣà yọ gbogbo wa ń bẹ̀ ọlọ́run kó wá bá wa pa iná àdẹ̀bọ̀ rẹ̀ ẹ dákun ẹ sàmì àbá àfẹ́ kí iná àdẹ̀bọ̀ parẹ́ ni ọlọ́run má ṣà bá wa pa iná àdẹ̀bọ̀ rẹ̀ ọlọ́run má ṣà bá wa pa iná àdẹ̀bọ̀ rẹ̀ ó tún wá kọ àdúrà kan o ọlọ́run má ṣà bá wa gbé súnà nẹ́bì ga ọlọ́run má ṣà bá wa rẹ bídíà ṣẹ̀tánì lẹ̀ sami abẹ́nìkan bẹ tó fẹ́ kí bídíà ṣẹ̀tánì ọmọ ga ni kọjá ẹ̀ lé wí láwùjọ yìí alhamdulilayi gẹ́gẹ́ mo ti wí níbẹ̀rẹ̀ ẹ dákun ohun tó múnú yẹn dùn púpọ̀ ni gbogbo ẹni tọ́lọ̀ ń fi ṣe oríire òní ọlọ́run níjà sórí ibú n tó dùn mọ́ ẹ wò kí ẹ wò sàlẹ̀ kápọ̀rọ̀ súnà ọ̀rọ̀ àkídà ni wọ́n pè yẹn sí nílẹ̀ Yorùbá nílùú wa lọrin alihamudulilayi làwọn èèyàn orí bi jókòó ọlọ́run níjà máa padà sí aburú ọlọ́run tó fi ọ̀nà yìí mà wá yóò jọ ọ̀rọ̀ wa lọ́rùn gbogbo yìí tó kù díẹ̀ lọ́wọ́ nkálukú wa àtàlásò kọ́ àtàlásò rọ̀ ọlọ́run ó gba gbogbo ẹ̀ kó lọ́wọ́ wa àtàlásò mẹ́ra gbogbo ẹ̀ náà lọ́lọ́run ó gba sáà má jìnnà sírù jókòó yìí pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ ní òkú tọ́lọ́run wà á fi oore àwọn bàbá ní àtàládé mẹ́fìlà àtàlásò mẹ́tẹ̀sùbá ẹsẹ̀ òun ṣe kà á mẹ́ wàláhì bó ti rí nu anabi òsè kan nu gbogbo ń dáwì sallallahu alayhi wa sallam ntọ́wá tó àwọn tànà tí wọn ò fi nídìí gbogbo ń ta kàkálẹ̀ yìí ọlọ́run ojú tó àwa náà ọlọ́run ò ní lé wa dépò tá a sáré àsápajúdé ọlọ́run ọba gbogbo dókítà rẹ̀ yín lẹ sọ̀rọ̀ kan lórí rédíò ń jò ní ara àbòsí Yorùbá èmi ń gbọ́ nílé njọ́ ẹni àjẹsẹ́ bí àwa tẹ́ẹ̀mọ̀ gbọ́ àwọn ṣòkòtò fífò nìkan ní pé ẹ mẹ́sàsókò ẹ mẹ́sàsórọ̀ yín àbí bá a ti gbọ́ táwọn rédíò Kwara náà ń pé ọkọjá àgbékọ́ kẹsẹ̀gbẹ́ àrìmẹ́lẹ̀ Allahu Akbar òdodo ní antaqahumullahu alladhi antaqa kulla shay Ọlọ́run ló fi sí wọn lẹ́nu ẹ tún gbọ́ lẹ́nu àwọn tí ò kéwú ẹ gbọ́ lẹ́nu àwọn tí ṣòkòtò wọn ń wọlé ẹ gbọ́ lẹ́nu àwọn tí ò nírùngbọ̀n
kọ́mọ́dà bí gbàtẹ́ pé àwọn yìí nìkan wàhálà wọn pọ̀ bí ẹ bá sí rédíò Kwara yọ gbọ́ àwọn tí ò kéwù ní wí fitratullah àdámọ́ Ọlọ́run ni àwọn náà mọ̀ wọ́n wí tán antaqahumullah alladhi antaqa kulla shay Ọlọ́run kọ́ mọ́ sáà ṣe àlékún dáadáa wa o adúpẹ́ fún yín púpọ̀ pé àwọn jama yìí pè yín ẹ̀sìn dáhùn Ọlọ́run lẹ dá lóhùn Ọlọ́run ó dá gbogbo yín náà lóhùn Ọlọ́run ò ní jẹ́ ká máa padà sí aburú ní ìbẹ̀rẹ̀ àti máa wá àṣírù wá sí yìí pẹ̀lú ògo Ọlọ́run àpẹẹrẹ rẹ̀ ń dáadáa Ọlọ́run ó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan yẹn ọmọ àpẹẹrẹ rẹ̀ lórí lára àwọn ọmọ lára àwọn ọkọ ìyàwó àìgbọ́n àbúrò Ọlọ́run ó jẹ́ kó wọ́n mọ̀ Ọlọ́run ò ní jẹ́ ká máa padà sí aburú wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Allahu akbar. Allahu akbar. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Àwọn bàbá ń kí àwọn dókítà Ọlọ́run kó bá a dúpẹ́ fún wọn Ọlọ́run kó jẹ́ kí ó ṣe wá ní àǹfààní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nù ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí Olúwa kó bá a dúpẹ́ fún yín Ọlọ́run kó gbà lẹ́sìn àwa tí a jòkó gbọ́ náà àtàwa tá a dúró gbọ́ náà Ọlọ́run dákun kó san án náà lẹ́san rẹ̀ kó jẹ́ ó wúlò fún wa ohun tí ẹgbẹ́ yìí Foundation for Islamic Awareness ntí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni pé kọ́lọ́n jẹ́ ó wúlò fún wa kọ́lọ́n kó wá fi san gbogbo alẹ́ san dáadáa ẹ dákun ní abẹ́lé yìí a gbọ́dọ̀ kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ìjòkólẹ̀ yìí ó sì dùn mọ́ mi pé àwa ará Ìlọrin náà a jáde tán yányán láti wá torí bàbá jáde báyìí ojú ọmọ tiwa pẹ̀lú báwọn èèyàn sì tún wá látẹ̀kọ́ ọ̀hún dákun bá wa dúpẹ́ fún yín a kí àwọn dókítà wa Dr. Siraj Bilal Al-Asra Kalbas tí wọ́n wá láti ìlú Ìwó jazakumullahu khair bẹ́ẹ̀ la tún kí àwọn lọ́ọ̀yà wa àwọn lọ́ọ̀yà Abdulmikawu àti àwọn sheikh Abdulrazak Alamin a fi àsìkò yìí kí àwọn àlejò wa náà láti kó àwọn engineer Nasir Abdulrazak àti engineer Eskil àti àwọn Alhaji White àti Alhaji Muhammad bẹ́ẹ̀ náà la tún kí àwọn Alhaj Abdulgani Abdulmajid Alaro akí àwọn náà àti àwọn Dr. Yaya Suraka kọlọ́kù bá a dúpẹ́ fún wọn. nísìnyí níta gbọ́ yìí bóyá ọ̀kan méjì a lè gbàgbé ń bẹ́ẹ̀ àwọn ìmáàmù wa Sheikh Abdulhamid àwọn ni wọ́n bá wa sọ díẹ̀ lára níta gbọ́ láti Èkó bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين لا نوصي الثناء عليه هو كما أثنى على نفسي والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعيه إلى يوم الدين أما بعد adúpẹ́ fún Ọlọ́run ọba tó ní kí a gbèrò pé a fẹ́ jókòó yìí tọ́lọ́run sì ní kí ó ṣe é jó a kí àwọn sheikh wa fún àwọn ọ̀rọ̀ oníyebíye tí wọ́n bá wa sọ tó ṣe pé irú rẹ̀ ó wọ́n púpọ̀ ní àsìkò yìí kọ́lọ́run ọba dákunjọ́ jàre ọba tó ti ń fún wọn sọ bọ̀ kójọ jàre kó túbọ̀ máa fún wọn sọ àwọn tá à ń gbọ́ náà kọ́lọ̀ wá jẹ́ ó máa ṣe wá láǹfààní torí mo rí nínú gbólóhùn Imam Ghazali tó sọ pé an-nasihatu sahalatun wal mushkilu qabuluha li'annaha fi madaki muttabi'i lihawa murratun ó ní ká ṣe wàásù fún yàn ó rọrùn gan ó easy àmọ́ àti kéèyàn ó lò olóṣòro gan o torí pé tó bá dórí ahọ́n àwọn tí wọ́n máa tẹ̀lé fẹ́nu wọn bí àgbo lórí ó korò lórí ahọ́n wọn àwọn abẹ́lọ́hún kọ́lọ́n dákunjọ́ jàre kó fún àwa lágbára lórí ìfẹ́nu wa ká lè tẹ̀lé ìfẹ́nu tọ́lọ́hún nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ṣéèkù wa bá wa sọ tí màá kàn rọra ṣe tẹlifíṣẹ̀ láti lè rán wa létí àwọn díẹ̀ tọ́lọ́wọ́n bá ní kí ipá mi ó ká wọn náà ni pé wọ́n bẹ̀rẹ̀
láti ibi ìtumọ̀ orúkọ tí a fi ń pe Ọlọ́run pé ká pe Ọlọ́run ọba ní Rọ́bù àti ká pe Ọlọ́run ọba ní Allah ẹ̀yẹ pé ìláhù. Wọ́n ní Rọ́bù ìtumọ̀ rẹ̀ mẹ́ta ni wọ́n sọ fún wa. Naam, wọ́n ní ìtumọ̀ mẹ́ta ni wọ́n ló jẹ́ pé sọ́yìnbù ṣe ẹ̀tọ́ ní nǹkan àbí kó máa jẹ́ as-sayyidul muta' ẹni tí ó jẹ́ aṣíwájú fún ni tá a lè kọ àṣẹ tá à ń tẹ̀lé àbí kó jẹ́ al-muslih li-shay ẹni tí ń tún nǹkan kan ṣe. Ìyẹn pé tá a bá ti pè ẹnìkan ní Rọ́bù ìtumọ̀ mẹ́ta yìí ni ó wà ní ẹ̀yìn ẹ̀. Àwa lè pe Ọlọ́run kó máa túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bákan náà gbólóhùn Rọ́bù ọ̀ni tá a bá ti fún alifu wa láàmù sí tó bá ń jẹ́ àrọ́bù kò gbọ́dọ̀ jẹ́ ẹlòmíì ní jẹ́ àyàfi Ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa. Wọ́n pìtàn láwọn oríṣiríṣi àwọn ìtàn fún wa nínú ẹ̀ ní ìtàn kọ̀lọ̀kọ̀lọ̀ tó tọ̀ sí orí òrìṣà tí ẹni tó ń sin òòṣà wa tàtà rẹ̀ wá ṣe làákàyè wípé ṣé Ọlọ́run tèmi ń sìn ni kíní ń tọ̀ lé tí ò lè kọ̀ fún kíní náà pé kó má tọ̀ lé ń lérí mọ́ tó sì tàtà rẹ̀ tó gbàtọ̀ Ọlọ́run ń táwa náà ó rí tí ó jẹ́ ká lè kọ́ tí ò da sílẹ̀ tá a lè máa fi tẹ̀lé tọ́lọ́run. Ọlọ́run dákunjọ́ ọjà rẹ̀ kó fi hàn wá kó wá jọ́nà tó rọrùn kó má jọ́nà tí ó nira. Bákan náà wọ́n sọ fún wa wípé a gbọ́dọ̀ máa gba àṣẹ látọ̀dọ̀ ìmọ̀ gba àṣẹ látọ̀dọ̀ nǹkan kan tó yàtọ̀ sí Ọlọ́run. Wọ́n ní ẹbọ ṣíṣe ni. Ọlọ́run ọba ọ̀nà tá a tún lè gbà mọ Ọlọ́run òun náà ni wípé ẹni tí ó bá ń jẹ́ Ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ pé òun tún ṣe máa lọ gbàṣẹ lọ́wọ́ ẹnìkan, kò sì gbọ́dọ̀ jẹ́ pé Ọlọ́run yóò wá jẹ́ ẹni tí òun ṣẹ̀ṣẹ̀ bí sáyé. Tó bá ti jẹ́ ẹni tó ṣẹ̀ bí sáyé ni ó túmọ̀ wípé ẹni tó bí yẹn gan ó jù ú lọ. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sì fi yé wa wípé ìpìlẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn fọ́lọ́run òun náà ni tawhidullah ta'ala, ká gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni, ká má ṣe èméjì, ká gbà wípé Ọlọ́run ọba kò pé méjì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a gbà bẹ́ẹ̀ wípé Ọlọ́run ọba la máa ń sọ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà a tún ní àwọn nǹkan míì tí a tún gbọ́lá fún. Nítorí àsìkò kí n lọ síbi èyí tí àwọn sheikh tí wọ́n fi gbé ẹ̀yìn mọ̀hádàrà wọn náà tí wọ́n sọ fún wa wípé àwọn oríṣiríṣi ọ̀nà tí a ń gbà láti máa ṣẹbọ sọ́lọ́run. Àkọ́kọ́ nú ẹ̀ òun ni ìmọ̀ pé nǹkan míì tí kìí ṣe Ọlọ́run. Gbogbo wa tí ẹ̀ bá ti ń pè nǹkan kan tó ṣe yá kinní kan tí kìí ṣe Ọlọ́run ọba ni ó pè, wọ́n ní ẹbọ ṣíṣe ni à ń ṣe sí Ọlọ́run. Nínú ẹ̀ náà ni ká nífẹ̀ẹ́ nǹkan kan kífẹ́ ẹ̀ wá pọ̀ kó ju Ọlọ́run ọba lọ. Tó bá sọ fẹ́ lómi pé báyìí ni Ọlọ́run ọba wí, tó bá ti tako nǹkan tí ṣéwù rẹ̀ sọ ó gbà pé òun ò ní tẹ̀lé. Irú eléyìí nǹkan tó burú púpọ̀ ni. Gbogbo ọ̀rọ̀ náà ni wọ́n ti bá wa sọ kọ́lọ́n dákunjọ́ ọjà kó jẹ́ kó ṣe wá ní àǹfààní. Yorùbá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n, ìwọ̀nba díẹ̀ téèyàn bá ti gbọ́ tọ́lọ́n bá ní kó ṣèyàn láǹfààní ó ti da púpọ̀. Èrè ayé àti tọ̀run Ọlọ́run dákunjọ́ ọjà rẹ̀ kó kárí mbẹ̀. La ilaha illallah àánú Ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run ọba, adúpẹ́ fún àwọn mọ̀mọ́ wa tí wọ́n tún rán wa létí gbogbo tí a ti gbọ́. Jama alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run ọba ní orúkọ gbogbo jama. Wọ́n ní ká dáhùn ká dúpẹ́ fún yín púpọ̀. Ipe nínú àwẹ̀ la pè wá tá a pọ̀ báyìí. Àròyìn bóyá torí pé àwẹ̀ la fi ṣètò Ọlọ́run gbà náà ni. Àtún wá rí i pé kọ́dà pípọ̀ wa nígbà tí èsè nú àwẹ̀ gan tún wá ju nú àwẹ̀ lọ. Alhamdulillahi rabbil alamin. Wọ́n ní ká kí wa púpọ̀, ká dákun iṣẹ́ olóore tá a wá fi bọ́ nọ́ọ̀rọ̀ yìí, ká dákun ká máa gbìyànjú síwájú sí ni. Ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo wa.
lórí eléyìí náà fi ní adika sọ fún wa pé ìbéèrè tá a gbà pọ̀ àmọ́ gbogbo ẹ̀ láti kọ́ kalẹ̀ tí ò ní sọnù lágbára Ọlọ́run. tí ìdánilẹ́kọ̀ọ́ bá wá fún ẹ̀mẹ́ta tó lóṣooṣù tá à ń ṣe yìí tó bá dóṣù mẹ́ta tá a bá ṣe oṣù kẹrin tá a ṣe a wàá fi kalẹ̀ fún ìdáhùn lásán insha allah. gbogbo àwọn àfọwọ́ pọ̀ ní àyín sámú tí wọ́n mọ̀ wá dáhùn rẹ̀ léríṣiríṣi fún wa lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ bíi mẹ́ta tóṣù mẹ́ta tá a bá ti ṣe sẹ́yìn. ẹlẹ́ẹ̀kẹrin ìdáhùn sí gbogbo àwọn ìbéèrè tá à ń gbà náà la máa fi ṣe lágbára Ọlọ́run. torí náà ẹ dákun ẹ má bínú sí wa pé a lè dáhùn àwọn ìbéèrè wa ní òní. ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a sọ fún wa pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ padà máa gbọ́ lórí rédíò Kwara ní Kwara State lọ́yọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lórí ètò As-Siratul Mustaqim ẹ máa gbọ́ ẹ bá ti ń gbọ́ As-Siratul Mustaqim ètò tí Foundation for Awareness for Islamic Awareness ètò tí wọ́n ń ṣalágbàtẹ̀rù ẹ̀ ní lágbára Ọlọ́run a ó padà máa gbọ́ nọ́mbà tá a fi máa pè wá sérí ètò yìí tá a sì máa béèrè dàrẹ́ẹ̀tì ní live tá a sì máa dá wa lóhùn lágbára Ọlọ́run a padà máa sọ fún wa kọ́lọ́n kò ṣe ní rọrùn. nísìnyí lágbára Ọlọ́run ní ìdánilẹ́kọ̀ọ́ tó sùn tí ń bọ̀ wá yóò wáyé ní on 23 January níjọ́ Sunday 23 January ní ọjọ́ Sunday náà ní ìdánilẹ́kọ̀ọ́ mi ó tún wá lágbára Ọlọ́run ká sọ fáwọn tá a ti gbọ́ àwọn tá a ti ń wá náà ká mọ̀sálẹ̀ kò wá ní ìjọ náà kọ́lọ́n kò ṣe ní ìrọ̀rùn. ẹlẹ́yà lábẹ́ eléyìí ẹ dákun àwa tá a fi béèrè ránṣẹ́ ká má káàárẹ̀ láti máa fi béèrè míì ránṣẹ́ sí wa torí pé ètò tá a sì lérí rẹ̀ ní lágbára Ọlọ́run. lágbára eléyìí náà ètò kan tí wọ́n máa ń ṣe nílọrin bíbá yìí tá à ń pè ní hadha bayanu linnas yóò tún wáyé ní ọjọ́ kejì oṣù January náà ni ó wáyé níbi tẹ́ ẹ ti máa gbọ́ hadha bayanu linnas ní ọjọ́ kejì oṣù January tí ní ìjọ mẹ́jọ náà nù inshallah Sunday ìjọ mẹ́jọ wọ́n ní kẹ́ ẹ pàdé hadha bayanu linnas. àmọ́ ti foundation tá a máa ṣe lásìkò yìí níbí báyìí ní Sunday on 23 January iná ló wọ́n wáyé kọ́nà kó ṣe nírọ̀rùn. wọ́n ní ẹni tó ní mọ́tò yìí AA16FF wọ́n lẹ́yìn tó ní mọ́tò yẹn kó dáhùn kó wá gbé kó lójú ọ̀nà ó ti ń fa ìnira fún àwọn èèyàn. ní ìsìn a kè sí Dr. Lukman Babalọlá láti University of Ilorin àwọn ni wọ́n bá wa ka àwọn ìbéèrè tí wọ́n ti gbà wọlé bismillah. ẹ jọ̀ọ́ ta ló ní kíì tí ó sọnù yìí o wọ́n ní kíì kan sọnù ta ló wá kíì. ẹ jẹ́ tí ó di márùn. wọ́n láwọn ìbéèrè kan ṣe ká ṣe márùn péré àbí bí àwọn ti pọ̀ jù. salamu alaikum. ìbéèrè alákọ̀ọ́kọ́ níbí wọ́n ní oníbèrè ní ǹjẹ́ ènìyàn lè jó nǹkan pọ̀ fún wíwá arísìkí àti ọjà títà láì lo nǹkan tí ó jẹ́ èèwọ̀. ó ní ǹjẹ́ èèyàn lè jó nǹkan pọ̀ fún wíwá arísìkí tàbí ọjà títà láì lo nǹkan èèwọ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní ǹjẹ́ tàwíìdì gbé ìrun kíkí àbí àwẹ̀ gbígbà àbí zaka àbí ájì gan téèyàn bá ti ní tàwíìdì ńdótó. ìbéèrè ẹlẹ́kẹta ó ní you said in the lecture that Allah subhanahu wa ta'ala will enter into hellfire those who worship other than him and those they worship other than him. What can you say about the Christians and Jesus, the sun and the sun worshippers, the moon and the worshippers of the moon, and then the angels, the worshippers of the angel and the angels? Okay, so keep going. Alhamdulillah. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أتندوب فون الله لا كسي عليكم كأولون أتجارة كبا النبوة محمد صلى الله عليه وسلم
àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábẹ́ àtẹ̀tọ́ bá tẹ̀lé anabi tí èdìjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama. ok. Gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè ẹ dákun oníbéèrè béèrè pé ǹjẹ́ yẹn lè jó nǹkan pọ̀ mara wọn láì ṣèkínni láì sí nǹkan haramu bẹ́ẹ̀ kọ́ wa kó n fẹ́ fi ṣe àsìkí àbí àbọ̀jà títà ẹ dákun ìbéèrè tó ṣe pàtàkì ni. Ìdáhùn sí eléyìí òun ni pé nǹkan méjì òun ni ó yàtọ̀ síra wọn nínú Islam bọ̀tá wa máa ń dà pọ̀. Kí ni nǹkan méjèèjì yìí? Ọ̀tọ̀ ni tibbu, ọ̀tọ̀ ni sihiru. Ọ̀tọ̀ ni tibbu, ọ̀tọ̀ ni sihiru. Ọ̀tọ̀ ni ìṣègùn táwọn olóyìnbó ń pè ní medicine, ọ̀tọ̀ ni sihiru èyí tí túmọ̀ rẹ̀ ń jẹ́ idán. Kí ni ìhà tí Islam kọ sí méjèèjì? Ọ̀rọ̀ dán àti ìṣègùn Islam ó dàbí ọ̀rọ̀ rìbá àtọjà títà ni. Wa halallahu al-bay'a wa harrama ar-riba. Ọlọ́run ọ̀kọ́ ìṣègùn bẹ́yẹn bá mọ̀ medicine ó jẹ́ modern medicine ni àbí traditional medicine. Àmọ́ Ọlọ́run kọ síhírù idán oògùn Ọlọ́run kọ. Kí wàá láàfin mọ̀ yàtọ̀ méjèèjì gẹ́gẹ́ bí ìbéèrè tó ń béèrè yìí. Èmi ò tí ì mọ hospital ni tí wọ́n ti ń tọ́jú ẹni tọ́jà rẹ̀ ọ̀tà. Ẹni ọba mọ̀ kọ́ sọ o kó fún wa ládírẹ́sì ibẹ̀ tó ìpele yẹn ó gba káàdì kí ló gbé wá ọjà ọ̀tà ni tí ó wà nírú tábìlẹ̀tì tí yọjọjọ ọ̀tà àbírú àgbo torí mo ní traditional náà ṣẹ̀rí ọkọ̀ èyí tí ṣẹ̀rí akọ̀ là ń wí ni òun ni tó bá ti ní dán tó ní wúruwúru nú. Ẹ dákun ẹ mẹ́jọ atara wa jẹ̀mọ́ kò sí ni kìí ṣe pàwọn nìkan la mọ̀ tí wọ́n wá pé àgbo kan ní bọ́ba ti mú ọjà ọmọ ta ẹ mẹ́jọ ada méjèèjì pọ̀. Bá a bá fẹ́ ṣe ìwòsàn àrùn tí ń ṣe wá ṣẹ̀ríà Islam rẹkọmẹ́ndì káwọ́ oògùn sárùn tí ń bá ń ṣe yàn ìyẹn là ń pè ní medicine àbí ṣègùn. Gbogbo ọ̀nà téèyàn bá mọ̀ tí èyí bá ti sọ̀nà èèwọ̀ wọn ò gbọ́dọ̀ pé nísìnyí ntí ó mú tí nǹkan yìí lọ àfikọ́ fọtí sí lápèjúwe àbógógóró àbí nkankan àbí lọ wérí èèyàn àbí egun òkú gbogbo eléyìí wọ̀ ni. Àkásì má gbàgbé ọ̀tọ̀ wá ní síhírù ọ̀tọ̀ ní dán pọ́nbélé. Ntí ń jẹ́ idán wọ́n ní ma khafiya wala tufa sababuhu. Ntí wọn náà lè pé ntí wọn tó pọ̀ yìí lójú ó di báyìí ìwọ́gun ò lè explain ẹ̀ ntí ń jẹ́ dánù. Ní kúkúrú bá a bá fẹ́ wọ́ọ̀gùn sírú àwọn ọjà ọ̀tà ọmọ mọ̀wé kíntó ni abọ́mọ̀ ń tọ̀lé àdúrà lèyàn máa ṣe àbẹ̀yàn ọ̀rọ̀ mọ̀ bí àdúrà àwa làásì ń lose opportunity tó pọ̀ nílẹ̀ Yorùbá. Kò sí tí èèyàn ń wá tí ò ní rí nu ad'iyatu nabiyyi sallallahu alayhi wa sallam nínú àdúrà tá nàbí máa ṣe ajẹ́bí dán bí nǹkan báyìí bá ń ṣe ọ́ báyìí ni ó ṣe. Kọ́dà bóyá pé tíra tá à ń pè ní al-adhkar tálí Imam Nawawi tó ṣe jáde tó fi sọmọ ayé lóore nìkan lèèyàn ní wàláyé ó tó. Àbí Hisnul Muslim láwọn tí ń bẹ́ ń tòsí so eléyìí ni ẹ jẹ́ ká fiyèsí Ọlọ́run ọbọ̀ ṣàmọ̀nà wa. Àwọn chairman wa ní kí n fún wa ní ròdùnú pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ yìí ètò kan wáyé tí ó máa jẹ́ lórí at-tibbul islami. Kí ni ṣẹ̀rí àfaramọ́ ń pa ìṣègùn kí ni ṣẹ̀rí ọ̀faramọ́ nípa ìṣègùn wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run lecture tí ó wà
lórí eléyìí nìkan láìpẹ́ àbí bóyá ńjọ́ mẹ́jọ adábàyánu lè nọ́ọ̀sì náà yọ wáyé mbẹ̀ náà insha allahu ta'ala naam. kí ni ìbéèrè kejì. naam. aha. oníbéèrè yìí ní ǹjẹ́ tawhid gbé ìrun mo rò pé ntọ́ fẹ́ sọ ni pé kéèyàn ó ní tawhidu kọ́ wa ní òun ò ní kírun òun ò ní sin lọ́hùn a ti dáhùn rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pọ́ fẹ́ ní tawhidi rububiya ọkàn fẹ́ mọ̀ pọ́ lọ́hùn jọ́ lọ́hùn àmọ́ kò fẹ́ sin kíni kò fẹ́ sin lọ́hùn mo nírú eléyìí làwọn abúlahabi abujahali irú tawhidi táwọn nínú irú tawhidi bẹ́ẹ̀ ò lè làyàn lọ́dọ̀ ọlọ́hun ẹni tó ní tawhidu ọgbọ́dọ̀ sin lọ́hun ìtumọ̀ tawhidu uluhiyya nìyẹn ní kúkúrú bẹ́ẹ̀ yẹn bá ní tawhidu arububiyya tọ́mọ̀ pọ́lọ́n lọ́lọ́hun túláàsì ní kọ́ wá sin ọlọ́hun ọba yìí nìkan ṣoṣo wallahu ta'ala a'lam. alhamdulilayi rabbil alamin wa akhiru dawana alhamdulilayi rabbil alamin. gẹ́gẹ́ bí ìṣesí wa pé tá a bá fẹ́ dìde báyìí ẹ tún jẹ́ ká gbọ́rọ̀ ọlọ́run láti dìde ọlọ́run kó bá a dúpẹ́ fún gbogbo wa. ìdímọ̀jà gbàgbé pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ti ń bọ̀ wá 23 January Sunday nínú oṣù January kádàm ká pàdé wa. àfáwà Hussein wọ́n bá wa ka Quran tí a fi dìde nísìn bismillah. dákun ẹ má ti jẹ ká dìde o ẹ dákun ṣẹ́jú kan náà. أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم